Come on. Oh yeah. Oh yeah. Ẹni tó bá ti lè jó kó má sí lágbo wa o. Ó yá ijó yẹn dà. Come on. Dr. Yalombo yẹn ẹ kúrò yẹn náà the king is coming. Oya. Àtọ́lórí ẹgbẹ́ the organizer himself Baba Williams owó lókè yẹn ń fún owó. Mr. Aliowe, please give him a round of applause. Chief Aliowe, DJ, oya ẹ bá mi fún wọn sàn ní adé. Ó di gbà mí náà. Ojú ayọ̀, ojú ọdún ló ṣú yìí o. Ẹ bá mi fi jó fi gbé wọn wá. Ijó àwọn sisi gan powerful. Kí ló dé? Ojú ọdún ṣóhun lójú ayọ̀, ojú ayọ̀ ṣóhun lójú àríyá, ojú àríyá lágbo sàn ní adé. Fẹ́ni tí ò bá tí ì dá wọn mọ̀, bàbá ló ń bọ̀ yẹn, ẹ kúrò lọ́nà. Kọ́mọ́dé ẹ̀. You are welcome, sir. Ẹ káàbọ̀, sir. Wọ́n ní ẹni tí ó bá ń bẹ níwájú ó yẹ ká máa fọ̀wọ̀ fún àwọn tó ń bẹ níwájú. Doctor tí ó pé méjì, the only doctor, ẹlẹ́yinjú àánú, ó fi owó fi ṣọmọ aráyé lóore, ó fi ọlá ó fi everybody ló ń tọ́jú, the only person Dr. Dọlápọ̀ Ṣódípọ̀. Ẹ bá mi welcome wọn. Insurance. Jẹ̀lẹ́gẹ́ ni jó bàbá o. Ó yá. Kábí gbígbọ́ ṣàlàyé gbọ́ kábí àbá fàájì lọ. Owó tí ò tó wọ́ ẹ mú pẹ̀gànpẹ̀. Dr. Ṣódípọ̀ pẹ̀lú ìyàwó wọn. Èrò tí mo ń gbà lọ́kàn ẹni tó ti rí ṣe kó túbọ̀ máa ń pọ̀ sí ẹni tí kò tí ìrí ṣe kọ́ bá ń ràn wọ́n ṣe ẹ̀gàn mi kò yẹ yín rárá. Ẹ káàbọ̀ sir. Ẹ welcome sir. Yes, sir. Now we are going to introduce the one and only bàbá tó ń bá wa fàdúrà jagun. Ẹ̀yin tí ẹ bá nídìí àdúrà oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní Michigan, ní family, níbi iṣẹ́, everywhere. Tí bàbá bá sọ ní orúkọ Jésù gbogbogbò ti ṣẹ́. Ẹ mọ̀ bí a ti gbẹ́wọ́ Mósè sókè tí ogun ṣẹ́. Bẹ́ẹ̀ ni bàbá Dr. Pastor Emmanuel Ayọ̀rìndé, ẹ bá mi ṣá bàbá látẹ̀wọ̀. Ìyá tó ń jọmọ ìdí lówùrọ̀. Má bá jìyà lọ́jọ́ alẹ́. Ìyá tó ń jọmọ ìdí lówùrọ̀. Má bá jìyà lọ́jọ́ alẹ́. Àwọn ni founding member of Odu'a Organization of Michigan. Ẹ pàlù. Wọ́n ní
Taba mú igbá a gbọ́dọ̀ mú àwo a gbọ́dọ̀ gbé everything wọlé. Wọ́n ní igi tó wà lẹ́yìn ọgbà tó gbà fi ń dúró. Àwọn ní Madam olówó orí bàbá wa Emmanuel Mrs. Ayorinde, you are welcome. Pastor, gbogbo everything náà ni. Ẹ kúrò lẹ́nà, DJ, welcome. bá a ṣe ń lòlù Jẹ́yìn náà ń sọ̀dí ìfẹ́, pé alẹ́ wà á dùn. aráyé ṣe ń fi dùn tó ìjó mi. lọ́mọdé pẹ̀lágbà ò káyé wa lóye ládùn dalẹ̀. Pé alẹ́ wà á dùn. kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ síra bí Ilé Bùmárì sínú mọ́. Very much, ladies and gentlemen, I was called up. Thank you so very much. One of the things I also want to do at this point, I wish I could mention each of you by name. Thank you for being here. We acknowledge all your presence. I also want to acknowledge the presence of 2 Nigerian Foundation presidents that are in the house, and we want to thank them for coming because they support us as one of the younger organizations underneath them. So I'd like to recognize Engineer Dike and Architect Alebua. Thank you both for being here. We acknowledge your presence and we thank you. I would like to also thank members of our other organizations. I know there are members from YAC organization in the house. There are members of Egba Club in the house. There's a few organizations that if I don't mention your name, it's no disrespect. I'll probably do it later on in the night. But we thank you all for being here. And we hope you have a wonderful evening. What I'm going to have us do next is help us start. We're going to start eating because we started late. So we're going to start by tables. We'll get our dinner served. And then we'll move into the other parts of the program.